eré tí a ń ṣe ló mú inú yín dùn, àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o, ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn tẹ́ báyẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ètò Ǹjẹ́ ti gbọ́ lórí ìkànnì KAFTAN television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà àti ka àwọn kókó tó ṣúyọ lójú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa fún yín. A sì ti wà nílé agbára pẹ̀lú àlejò wa fún tòní. Tálẹ̀ àlejò wa nílé agbára fún tòní ọ̀gbẹ́ni ìyún aṣojú àgbà ni ọ̀gbẹ́ni Ade Mario eléyìí tí wọ́n jẹ́ adarí àgbà fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀gbẹ́ni Ade Mario ẹ bá wa kí àwọn ará lè. ẹ káàárọ̀ sá o akí ẹ̀yin olùgbọ́ wa ní òwúrọ̀ yìí ẹ káàárọ̀ adẹ́kùnlé. Yorùbá ní bí a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe. Ká bẹ̀rẹ̀ ní pápápá àwọn ìbéèrè pọ̀ nílẹ̀. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ adarí àgbà yóò director general fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ẹ jẹ́ àkọ́kọ́ béèrè wípé kí ni ojúṣe àwọn ẹgbẹ́, ṣé ẹgbẹ́ àwọn ọ̀dọ́ yìí wọ́n ní ẹ̀ṣọ́ aláàbò tiwọn lọ́tọ̀ ni àbí wọ́n ní bí wọ́n ṣe máa ń bá àwọn ẹ̀ṣọ́ aláàbò sọ̀rọ̀ àbí wọ́n ní ipa kan eléyìí tí wọ́n lè sà tí ètò ààbò bá mẹ́hẹ̀ láwọn ibì kan. Gẹ́gẹ́ bí ìbéèrè yín, ìkíní ni wípé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a rí wípé ọ̀dọ́ ní orílẹ̀-èdè wa wọn ò ní àṣepapọ̀ pẹ̀lú àwọn elétò ààbò orílẹ̀-èdè. Àwa rí pé gap wà láàrin wọn. Òun ni olórí ọ̀dọ́ tó jẹ́ National Youth Council tó wá pè wá wípé ó yẹ kí gbogbo àwọn ọ̀dọ́ tó ní organization, that is ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n wọ aṣọ tó jẹ́ uniform, voluntary uniform organization bíi Man O' War, Boy Scout, Boys Brigade, Salvation Army, wípé kí a papọ̀ sí ojú kan. Tí ó bá ní ibi tí ó jẹ́ pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó bá ti nídìí assistance tó jẹ́ pé wọ́n ní enough manpower, àwọn ọ̀dọ́ wọn yẹn lá support wọn wípé wọ́n bá lè ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe. Then ní ìdàkejì tí ọlọ́pàá bá lọ síbì kan pé wọ́n fẹ́ lọ mú yàn torí pé kò sí ìfẹ́ láàrin àwọn ọ̀dọ́ àti àwọn ọlọ́pàá, àwọn ọ̀dọ́ kan á fẹ́ máa bá ọlọ́pàá jà torí pé kò sí understanding. Then àwọn kan ti wà tí wọ́n ti rí ọlọ́pàá gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé wọn ò ní ìfẹ́ ọ̀dọ́, wọ́n á kọ̀ múyàn, wọ́n á lọ tì í mọ́lé, wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n lè purọ́ kan mọ́ pé bóyá ọmọ yahoo ni, at the end of the day wọ́n á fi gbowó ńlá. So gbogbo ilé ni a wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. So àwa jẹ́ gẹ́gẹ́ bí intermediary, alárinà between ọ̀dọ́ àti àwọn security agency Nigeria. Then àwọn security agencies wa àwọn nìkan lè ṣe iṣẹ́ ààbò Nigeria láìsí pé wọ́n ní ojú sí gbogbo ibi tó lè máa fún wọn ní feedback wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ níbi báyìí báyìí. Just for example, ní week tó kọjá yìí a rí pé àwọn ọlọ́pàá Àbújá wọ́n mú àwọn kan tó ń kidnap, tó jínigbé. Àwọn tó ń dẹ̀ rescue yìí wọ́n dẹ̀ pọ̀ gan. Information tó wá láti àdúgbò ni wípé àwọn tá à ń rí pé wọ́n ń wọnú igbó wọ̀nyí ojú wọn strange sí wa, a ò mọ̀ wọ́n, then the way tó ń fi kó àwọn èèyàn wọlé kò yé wa. So information yẹn ni àwọn ọlọ́pàá lò tí wọ́n fi wọnú igbó yẹn, tí wọ́n fi rescue àwọn tí wọ́n jí gbé. So ó túmọ̀ sí wípé àti army àti ọlọ́pàá àti DSSS wọn ò lè ṣe iṣẹ́ yẹn fún ara wọn láìsí pé àwọn ọ̀dọ́ tí ò níṣẹ́ ní Nàìjíríà pé wọ́n join wọn as volunteers. So most of iṣẹ́ tí à ń ṣe iṣẹ́ volunteerism ni, but fún iṣẹ́ yẹn láti wà effective òun ni coalition yẹn fi wá. And so far so good
a ti achieve a lot of successes. Most of our like irú ọ̀rọ̀ Kaduna tí ẹ sọ information yẹn kọ́kọ́ wá sí ọ̀dọ̀ mi direct. Èmi mo reach out sí general tó wà in charge ọ̀rọ̀ Konisa wípé ọ̀gá nǹkan báyìí la gbọ́, this is the information. Even kó tó di pé wọ́n get orúkọ hotel yẹn coordinator mi ní Kaduna ni mo rán wípé lọ ṣe iṣẹ́ yìí. So that ìgbà tí ìyẹn get information orúkọ hotel àti àwọn tó wà involved la send ẹ̀ sí appropriate office. So tó di pé some of the successes tó wọ́n record by and the investigation is still ongoing on the matter. So and nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn workers yẹn àti ẹni tó ní ilé iṣẹ́ àti manager so wọ́n treat ẹ̀ lọ́wọ́ at the moment. But the truth is that most of àwọn tó jẹ̀yà yẹn ọ̀dọ́ ni wọ́n and that is why tí irú àwọn wọ̀nyí bí ò bá sí Konisa kò ní sí ẹni tó lè gbé ìjà àwọn wọ̀nyí jà bó ṣe yẹ kí wọ́n gbé ìjà. Gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé wọ́n ní bí bàbá kìfàwàwò máa ń kì fún nìyẹn ẹ sọ pé ojúṣe yín pé iṣẹ́ yẹn ń ṣe gẹ́gẹ́ bí ẹni tó kàn farajìn kí wàá ní nǹkan tó ń jẹ́ bí èrè fún àwọn ọ̀dọ́ tí ń farajìn yìí tí wọn ò gbowó kankan kí ni ó jèrè fún wọn àbí àwọn náà sáníyàwó wọn ó sì lọ́mọ wọn lẹ̀ bí wọ́n lára. The truth is this, most of àwọn tó ń ṣe volunteerism wọ̀nyí during recruitment process lásìkò ìgbanisíṣẹ́ tí a mọ̀ pé ẹni ó ń ṣe dáadáa ó dẹ̀ jẹ́ expert in terms of intelligence gathering a lè recommend ẹ̀ fún DSSS ẹni tá a dẹ̀ rí pé aspect ọ̀dọ́ tiẹ̀ wípé kó máa show concern fún àwọn èèyàn wípé tíyàn bá ẹni wà no problem a lè recommend ẹni ẹ towards health aspect wípé okay go into health. So it's a means of wípé à ń discover aspect ibi tí a lè ní professionals tó lè jẹ́ pé àwọn lacunas tá a ti ní ọlọ́pàá army civil defence and others àwọn yìí là ń wò wípé in the next 10-15 years wọ́n bá ti gbà wọ́n sí ilé iṣẹ́ wọ̀nyí wípé àwọn láwa máa àwọn àtúnṣe tó yẹ kó wà tí àwa rí for the future àwọn yẹn láwa máa correct àwọn abnormalities tó wà ń bẹ̀. So now there was a time tí Buhari sọ pé àwọn ọ̀dọ́ Nàìjíríà wípé wọ́n wà lazy. ọ̀lẹ ni wọ́n. ọ̀lẹ ni wọ́n but the question is this ṣé ọ̀lẹ ni wá lóòótọ́ ni a ò kí ń ṣe ọ̀lẹ. mo ti wà privilege láti rí ọ̀dọ́ from across the 774 local government. mo discover pé tí wọ́n bá fún àwọn ọ̀dọ́ wọ̀nyí láàyè láti exhibit ògo tí wọ́n ní skills and potentials wọn I'm telling you Nigeria in the next 2 years a better ju bó ṣe wà yìí lọ but because àwọn tó ní ẹ̀bùn wọ̀nyí tó jẹ́ pé wọ́n ní ọpọlọ wọ́n ní òye wọn ò ní ẹnì kọ̀ọ̀kan tó lè fà wọ́n sókè so àwọn òye tí wọ́n ní wọ̀nyẹn ó kò wà dormant and dormant so then àwọn tó jẹ́ pé wọ́n wá ní ìwà olè tó bá ti lè discover pé ẹni ó lọ́pọlọ gan-an ọpọlọ tó ní adẹ̀ lè lò láì a lè lò báyìí wọ́n á approach irú ẹnìyẹn tó pẹ́ ẹnìyẹn ò níṣẹ́ tó ń ṣe kò ní option dàbí pé kó join ni wọn kó gbà pẹ̀lú wọn so òun ni a rí pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe ìbọn fún àwọn olè some of these guys wọ́n ti apply fún army tí wọ́n mú wọn wọ́n ti apply fún ọlọ́pàá tí wọ́n mú wọn so because pé wọ́n mú wọn yẹn wọ́n ti wà dormant àwọn kan dẹ̀ discover pé àwọn ẹ̀dẹ̀ good aspect yìí tó jẹ́ pé scientists ni wọ́n they are experts àwọn kan tó jẹ́ pé wọ́n study chemical engineering wọ́n nímọ̀ ìjìnlẹ̀ nípa nǹkan so and wọ́n mọ̀ bọ́n ṣe ń po chemical papọ̀ tó lè result to something so àwọn yẹn làwọn olè wọ̀nyẹn wá ń go after most of àwọn Boko Haram tẹ̀ rí wọ̀nyí àti po chemicals wọ̀nyí papọ̀ it's not an easy thing àwọn experts ni wọ́n kó jọ tó jẹ́ pé wọ́n sanwó fún tó ń kọ́ wọn ní bí wọ́n ṣe ń ṣe àwọn kinní wọ̀nyí so tó bá yẹ pé àwọn ìjọba ti kó wọn mọ́ra àwọn olè wọ̀nyí àwọn adigunjalè wọ̀nyí wọn ò ní opportunity láti láṣẹ̀sì wọn. So that is part of the area so but the truth is that wípé bí a ṣe ṣe iṣẹ́ yẹn lọ àwọn kan wà tó jẹ́ pé wọ́n wò pé ká àwọn wọ̀nyí try gan ẹ jẹ́ ká support yín báyìí a fẹ́ ṣe program kan ní on 25th of this month ní Army Resource Center lórí ọ̀rọ̀ hard drugs oògùn olóró tí àwọn ọ̀dọ́ wa ń lò báyìí
kì í ṣe pé àwọn NDLEA wípé wọn kì í try in terms of sensitization wípé kó lọ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé àwọn kíní tẹ̀ ń mu wọ̀nyí àwọn nǹkan tẹ̀ ń fà wọ̀nyí ó ní side effect ní ara ṣùgbọ́n dé wọn ò ní enough manpower láti ṣiṣẹ́ yẹn. ẹ̀yin lẹ́wàá ràn wọ́n lọ́wọ́. So now àwa ti wá ready láti fún wọn ní that working relationship wípé across all secondary schools ní Nigeria across all tertiary institutions gbogbo àwọn members wa man o war boy scout Salvation Army Catholic Youth Organization Boys Brigade tó wà ní àwọn territory wọn we are going to train them. ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́. Yes àwọn ẹ̀ lá lọ máa ṣe àwọn iṣẹ́ wọ̀nyẹn so àwọn náà ti grow from that end ọlá NDLEA lè lọ gbà wọ́n. ọ̀dà ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àkọ́kọ́ dókè lọ́hùn náà tá a bá padà dé ká wá tẹ̀ wájú ní ṣókí à ń lọ à ń bọ̀ àti dé. ǹjẹ́ ẹ ti gbọ́? Onílékenka KAFTAN television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tọ́ ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn à ń tẹ̀ wájú ẹ sì láǹfààní láti máa pò wọlé àmọ́ kó tó dìgbà náà ọ̀gbẹ́ni Ademario ẹjẹ́ àwò báyìí wọ́n ṣe ìbúra wọlé fún Tinubu kí ni àwọn àfojúsọ́nà yín wípé ó lè yingin lẹ́ka ètò ààbò àbí àwọn kan ti ń sọ pé lẹ́yìn ọjọ́ ìbúra o kọ́jú ìbúra tó dé o ètò ààbò ó mẹ́hẹ ó ń ṣe gbá ó ń ṣàwò kí ni àwọn àfojúsọ́nà yín àkọ́kọ́ nù ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ tribunal lónìí tí ẹ̀yìn àbájáde àwọn ohun tó súyọ lẹ́yìn ètò ìdìbò ààrẹ kí làwọn ìrètí yín lórí nǹkan méjèèjì yìí. ìkíní ni pé ìbúra fún ẹni tí a dìbò yàn tí a dẹ̀ ń retí pé ní May 29 wípé wọ́n á ṣe ìbúra fún ìkíní ni wípé wọ́n dìbò yàn lóòótọ́ so ìkejì ni pé àwọn èèyàn sọ pé bóyá àwọn sójà wípé wọ́n ní ìdàkejì ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà wípé wọn ò fẹ́ kí Tinubu pé kí wọ́n ṣe ìbúra fún pẹ̀lú gbogbo iṣẹ́ tí sójà o DSSS Nigerian Police tó ń ti ṣe sílẹ̀ báyìí ó ti ní ìdánilójú pé May 29 wọ́n á ṣe ìbúra fún president elect ìyẹn jẹ́ ìkíní ìkejì ni pé tó bá ní àwọn tó ń bínú wípé ẹni wípé wọn ò dìbò yàn ilé ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀ láti ṣe iṣẹ́ wọn àwọn ibi kankan tí a kò sọ̀rọ̀ lé lórí ni pé àwọn tó díje election yẹn pẹ̀lú ẹni tí a yàn kí wọ́n bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ pé kí ẹnikẹ́ni kó má fa wàhálà a ò ní orílẹ̀-èdè míì ju orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ ní Sudan lẹ́ni wọ́n ti ń sá káàkiri ogun bọ̀ ẹni tí ò bá dáwọ́ ogun yẹn dúró ẹni yẹn kò ní yè láti pa ìtàn nǹkan tó ṣẹlẹ̀ so àwa ń bẹ̀ wípé gbogbo àwọn tó díje pẹ̀lú His Excellency Bọ́lá Ahmed Tinubu wípé kó bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ Àtíkù Peter Obi o Ṣòwòrẹ́ o à ń bẹ̀ gbogbo wọn pé kó bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ pé kó jẹ́ kí ìfẹ́ tí a ti fi ń bára wa ń lò látẹ̀yìn wá wípé kó jọba ìyẹn jẹ́ ìkíní a dẹ̀ ń bẹ̀ gbogbo àwọn elétò ààbò wípé gbogbo ọ̀nà tó lead sí Àbújá bóyá láti north ni o bóyá láti south ni o bóyá láti west ni o wípé kó make sure pé àwọn personnel wọn wípé wọ́n wà fully on ground kó dẹ̀ monitor àwọn tó ń wọlé àti àwọn tó ń jáde a week to that time yíò ọ̀sẹ̀ kan sí àsìkò yẹn gbogbo àwọn trailer tó ń wọlé náà kó máa checkmate àwọn content tó ń gbé àwọn ẹrù tí wọ́n kó so then àwọn tó ń kó bí ìrẹsì ẹ̀wà náà kó máa check ẹ̀ kó ní àwọn
gadget àwọn security gadget. àwọn ẹ̀rọ tó lè wo inú ráìsì yẹn tó lè wo inú ẹ̀wà yẹn nǹkan tó gbé because àsìkò tá à ń wọ̀ yìí àsìkò tó lágbára ni. Yorùbá dẹ̀ lọ Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní alágbára kì í fi gbogbo ara ń sùn so a gbọ́dọ̀ fi gbogbo ara sùn ní ọwọ́ tí a wà yìí so a dẹ̀ ń sọ pé àwọn elétò ààbò wa wípé kán má sùn ní àsìkò tí a wà yìí bí ìjọba ṣe múra làwọn ti bí náà múra then tábà tún wá wò wípé àwọn bandit àwọn ajínigbé àwọn tó ń kọ́sù wàhálà nílẹ̀ ní ẹkùn àríwá lọ́hùn a gbọ́ pé àwọn kan ti move láti Zamfara pé wọ́n tuntun fèsì Katsina so bí wọ́n ṣe ń transit yẹn ṣé kò sí àwọn elétò ààbò ní àwọn ọ̀nà wọ̀nyí ni so the same thing the same way táwọn ẹ̀ fi ń transit yẹn náà ni wọ́n fi ń transit wá sí Àbújá so wọ́n dẹ̀ wò pé àwọn kan lórí wọn tó ń fi report incident yẹn and up till now gbogbo àwọn tó transit lọ sí Katsina kò sí èyí tí wọ́n ti mú so it means pé ó yẹ kí àwọn elétò ààbò wa kán wà gallant kán múra sílẹ̀ wípé gbogbo àwọn tó move a week to the swearing in wípé kán monitor wọn dáadáa then within the territory of Abuja kán má ṣe nìkan wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n wá fún ayẹyẹ wọ̀nyí gbogbo àwọn ilé ìtura gbogbo wọ́n rán àwọn intelligent officers wọn láti monitor àwọn area wọ̀nyí náà àwọn ibi tí wọ́n ti mú ọtí àwọn gardens wọ̀nyẹn náà wípé kí wọ́n ṣe follow up tó pé kò sí ní táwọn yẹn bá ti wọlé sí Àbújá àwọn ilé ìtura wọ̀nyí ni wọ́n máa ń wà then àwọn ibi tí wọ́n ti mú ọtí wọ̀nyẹn náà tó pé gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ burúkú wọ̀nyí tó wọn bá ti mú ọtí dáadáa wọn ò ní lè ṣe iṣẹ́ burúkú wọ̀nyí so àwọn ibi tí wọ́n ti mú ọtí àwọn gardens wọ̀nyẹn náà kó monitor ẹ̀ kó make sure pé àwọn èèyàn wọn àwọn security agencies wọ́n wà ní gbogbo so àwọn area wọ̀nyí ni a fẹ́ kí àwọn elétò ààbò wọn fojú sí fún wa. Lórí ọ̀rọ̀ ètò ààbò yẹn náà ṣe ni kó tó di wípé ọkọ ẹ̀mí àmọ́sọ ǹjẹ́ ẹ ní àfojúsùn wípé ìṣèjọba Tinubu tó ń bọ̀ yìí yóò ní àwọn ipá tí yóò sà tí yóò sì láṣeyọrí lórí ètò ààbò nítorí pé ńgbà tí ààrẹ tó ń lọ yìí tí wọ́n wọlé wọn ni láàrin oṣù mẹ́ta ẹ̀ ní gbọ́gbá mọ́ ẹ̀ ní gbá ọmọ àmọ́ dòní yìí báyìí àkọọ́lẹ̀ fi hàn wípé iye àwọn tí ó sọ ẹ̀mí nù láàrin ọdún mẹ́jọ tá a wà yìí kò tí ì sírú ẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe wá rò wípé ìṣèjọba Tinubu ó láwọn ìbáṣepọ̀ kan tẹ́ ẹ fojú wò pé tó bá ti wọlé o ètò ààbò wa yóò dúró re àbíbò. yóò dúró re ilé ni àwa ti mọ̀ nítorí pé ó ní àwọn tó súnmọ́ bàbá Tinubu tó jẹ́ pé ìdẹ́tì tó bá ti ṣe ìbúra fún wọn tán àti IGO àti Chief of Defence Staff gbogbo àwọn chiefs wọ̀nyẹn àwa nígbàgbọ́ pé bàbá Tinubu mọ nǹkan tí ó yẹ kó ṣe nítorí pé ó ní àwọn tó yẹ kó wọ́n bá ṣiṣẹ́ ó ní àwọn tó yẹ kó wọ́n bá ṣiṣẹ́ tó lè dúró wípé gbogbo àwọn tó ń ṣe àwọn iṣẹ́ burúkú wọ̀nyí wọ́n lè kó wọn jáde nígbà kan kò sí bí ẹnìkan á ṣe wà nílé yín tá a ṣe máa da lérú tí ò ní mọ ẹni tó ń da lérú. So ìkíní ni pé àwọn kan ti wà tó jẹ́ pé wọ́n ń bá bàbá ṣiṣẹ́ tó jẹ́ pé wọ́n ti ní sígínà àwọn tó ń ṣe àwọn iṣẹ́ burúkú wọ̀nyí. ṣùgbọ́n tí wọ́n lè sọ. so ṣùgbọ́n tó pé wọ́n ní ìgbàgbọ́ lórí nǹkan tí bàbá Tinubu lè ṣe wọ́n á sọ jáde pé bàbá àwọn wọ̀nyí gangan ni wàhálà. Ibo ló yẹ ká kó wọn sí tí wọn ò ní ti fi máa fún wa ní wàhálà mọ́ bàbá fúnra rẹ̀ kì í ṣọmọdé mọ́ so wọ́n ti dàgbà nínú ìṣèjọba wọ́n dẹ̀ ti bá àwọn tó ń ṣèjọba rìn wọ́n dẹ̀ ti interfere lórí àwọn ọ̀rọ̀ security country yìí wọ́n ti provide solution náà fún Buhari tó jẹ́ pé àwọn tó surround Buhari náà wọn ò jẹ́ kí àwọn suggestion bàbá kó gbélékè kó dọ́dọ̀ bàbá. Thank you. So gbogbo àwọn wọ̀nyí so bàbá ti mọ nǹkan tí yóò ṣe so ṣùgbọ́n dé kí bàbá tó lè succeed
gbogbo àwọn security ships tó wà yìí gbogbo wọn ni kò ṣàkọ́kọ́ kọ ẹrù wọn. gan tiẹ̀ kọ́kọ́ lọ. kọ́ kẹ́rù wọn àwọn yan àwọn míì. kọ́ kẹ́rù wọn kọ́ kọ́kọ́ lọ. wọ́n kẹ́rù wọn. ọ̀dà à ń bọ̀ wá kẹ́ ẹ tó tẹ̀wájú ńbẹ̀ ẹ ti láǹfààní láti máa pè wọlé báyìí nọ́mbà tẹ́ sì pè wọlé sí náà ní ń bẹ lójú òpó amóhùnmáwòrán yín ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti pè wọlé ẹ dá ṣètò ní ṣókí nítorí ọ̀pọ̀lọpọ̀ náà ni ó fẹ́ láǹfààní láti máa pè wọlé Ọpẹ́yẹmí Amosun fẹ́ béèrè nǹkan kan. bí ìgbẹ́jọ́ awuyewuye èsì bó ṣe ń bẹ̀rẹ̀ lónìí àtẹ̀jẹ́sẹ̀ kan wọlé sórí òpó ibì kan tí mo wà lójú òpó WhatsApp táwọn ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n sọ pé gbogbo wọn ò pé kí wọ́n péjọ sí tribunal àwọn ọ̀dọ́ náà ni ó sì pọ̀ jù nínú àwọn tí wọ́n sọ pé kí wọ́n lọ síbẹ̀ yìí kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn tó jẹ́ alátìlẹyìn àwọn olóṣèlú láti má dá rúkèrúdò sílẹ̀ ẹ bá tún wojú ìkànsíra ẹni náà social media gbogbo tẹ bá rí oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé tí wọ́n máa sọ síra wọn. yìí náà ó ti rí bẹ́tẹ̀ tẹ̀wájú. ìkíní ni pé àti Àtíkù àti Peter Obi. ẹ jágbé pè yìí. hello. ṣọwọ́ ń yá o. hello. tala ń bá sọ̀rọ̀ láti wò kábíyèsí. Ọpẹ́yẹmí Abdulrasaq ti tó láti kẹ́ńjì. ẹ tẹ̀wájú bàbá ṣọwọ́ ń yá. mo kí kó tẹ̀lé pé ìgbó àwọn wọlé tó mo kí àlejò wa. ẹ ṣeun àdúpẹ́. olólùfẹ́ orílẹ̀-èdè rẹ̀ tó ti mọ̀ pé ọlọ́pọ̀ pípẹ́ ẹ̀dá ni because láwọn àgbékalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí fẹ́ ó impress mi lágbára Ọlọ́run Nàìjíríà ó borí ìṣòro. àmín. ogun abẹ́lé tí ń jà Ọlọ́run bá pa ní ogun ọ̀hún. àmín. Ọlọ́run ti kún Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ tí òkè díjọba ẹ̀ ṣe. àmín. Nàìjíríà ó yàtọ̀ sẹ́mu àti sọ tí tẹ́lẹ̀ náà pé gbígbé la gbọ̀gẹ̀dẹ̀ lílọ́la lọ́rẹ̀kẹ́ tí wọ́n yàtọ̀ fún tiwọn lágbára Ọlọ́run. àmín. àmín. Nàìjíríà ò ní bàjẹ́ o. àmín. ẹ ṣeun àdúpẹ́. ìmúsí ayọ̀ ló ní ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó bọ̀ sí. àmín. àmín. ẹ tẹ̀wájú. so now òótọ́ ni pé àwọn ọ̀dọ́ wọ̀nyí àìníṣẹ́ ni àwọn olóṣèlú wọ̀nyí gbọ́n gbígbọ́n tó gbọ́n ni pé wọ́n rí pé táwọn bá fún àwọn níṣẹ́ wípé wọn ò ní máa ráyè láti lò wọ́n. ẹ jẹ́ gbé pè yìí ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. tálà ń bá sọ̀rọ̀ láti bò. ẹ káàárọ̀. tálà ń bá sọ̀rọ̀ láti bò. Nàìjíríà ń bá sọ̀rọ̀ láti Káṣínkóró. láti Káṣínkóró ẹ tẹ̀wájú ní pápápá. tó mo ní ètò ààbò tẹ́yìn sọ yẹn ni ní Káṣínkóró wa ní Nàìjíríà ń bíbá ojoojúmọ́ làwọn bandits yẹn kódà láàárọ̀ àwọn kan ti sá tó jẹ́ pé bọ́n ṣe ń kó màálùú wọ́n ń kó èèyàn tó ń pààyàn ẹni tó bá kó tí ò bá rówó mú ẹnìkan gan tó jẹ́ pálámù létí wa wọ́n ti pa nínú àwẹ̀ yẹn náà mú wọ́n ti pa so gbogbo ògbà pípa bọ́ ṣe ń kọ́ àwọn èèyàn náà ń pààyàn ẹjọ́ ẹ bá wa bá ìjọba tó ń sọ̀rọ̀ tó ń bọ̀ kán bá wa wá nǹkan ṣe sí Nàìjíríà àwọn báńdíìtì yẹn ọ̀dọ́ wa ń bí náà fi ṣe ibùgbé báyìí tó jẹ́ pé ojoojúmọ́ látijọ́ Jímọ̀ báyà nísìnyí ojoojúmọ́ náà àtàjà lẹ́yìn. bàbá ṣé ń gbọ́ mi ẹ dúró ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ tẹ́ ṣe tẹ́ ẹ bá ti kúrò lórí ìlà ń pe nọ́mbà dókítà Ọlámídé síta yóò dùn mọ́ wa nú tẹ́ ẹ bá lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò torí àti lè gbọ́ àwọn nǹkan kan. màá máa ń gbé kí n gbà yín. ẹ ṣeun àdúpẹ́ ní pápápá a ní ìṣẹ́jú àáyá. now òótọ́ tó wà ń bẹ̀ ni pé gbogbo àwọn ọ̀dọ́ tó mobilize pé kán lọ sí kí ni iṣẹ́ wọn níbẹ̀ wọn ò níṣẹ́ ń bẹ̀ àti Labour Party àti PDP wọ́n ti ní councils wọn wọ́n dẹ̀ ti ní representative wọn tó ti wà nínú ibẹ̀ kó lúkàlùkù lọ sí tẹlifíṣàn kó lọ máa wo nílé so but at the cost of wípé ilé mobilize wa ilé wọ́n fẹ́ fi cause wàhálà ni so adẹ̀ ń bẹ̀ wọ́n adẹ̀ ń sọ fún wọn tó pé by during this week náà màá ṣe address the press lórí ẹ̀ wípé kó lúkàlùkù kó àwọn èrò ẹ̀ kó wọn padà sílé àwọn ọ̀dọ́ wọn tẹ́ bá ní ìfẹ́ wọn lóòótọ́ ẹ ní àwọn ibi iṣẹ́ náà ẹ dẹ̀ lè fún wọn ní soft loan so that kó lọ fi establish business
entrepreneurship kó fi get ara wọn engage. kì í ṣe láti máa kó wọn wá wá sí ìta wọn láti wá ebi á dẹ̀ máa pa wọ́n ibẹ̀ náà ti lọ máa jí fóònù onífóònù. So àwọn ẹ̀kọ́ tí ó yẹ kó kọ́ ibẹ̀ náà láti máa kọ́. So nǹkan tó ń sọ ni pé a mọ̀ wípé ilé ẹjọ́ wọ́n á ṣe nǹkan tó yẹ kó ṣe. tó yẹ kán ṣe. ẹ ṣeun kó tó di wípé a máa lọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ní ohun kan tàbí méjì láti bá wa sọ lẹ́yìn ètò pè nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò tàbí kẹ́ bá mi chat ní WhatsApp nọ́mbà òun rèé 080 34 86 53 42 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí dáadáa 080 34 86 53 42 fún gbogbo ẹ̀yin tẹ́ ń pe àní lè gbé pè yín mọ́ ọ̀gbẹ́ni Mario ẹ bá wa dágbére lónìí yóò wù wá láti tún ní yín bóyá kọ́sẹ̀ yìí ó tó parí tàbí torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ àwọn èèyàn fẹ́ pè wọ́n sì fẹ́ béèrè lọ́wọ́ yín àkókò ti lọ. àmọ̀ràn mi ni wípé orílẹ̀-èdè Nàìjíríà ti wà ní kò sí orílẹ̀-èdè míì tá a lè sá lọ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa kí a wà ní ìṣọ̀kan àti àlàáfíà. ẹ ṣeun jámọ̀ ọ̀dàgbére. tó lórúkọ tèmi níyàn pé ẹ̀mí àmúṣọ̀lá ní ọ̀kìn títí ọ̀là tá a máa pàdé ilé oníléwọ̀ ọ̀nà nínú àwọn àlérí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ títí ìgbà náà ó dàbọ̀. tó lórúkọ dókítà Ọlámídé àti gbogbo àwọn tí ń bẹ nílé agbára Bright thank you very much adúpẹ́ fún bí ẹ ti ń gbé wa sókè sódò ìyẹn lónìí àáfìgígùn tó bá tún dọ̀la àátẹ̀ wájú adúpẹ́ lọ́wọ́ àlejò wa títí ọ̀la òun ó ṣe kí ni ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Kaftan television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà.